dédé àsìkò yìí ní gbogbo tẹ̀sí bẹ́ẹ̀ tẹ̀sí láǹfààní àti mọ̀ gbọ́ wa àti mọ̀ wá lórí ìkànnì amóhùnmáwòrán Díkì Naija TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ pé aláǹfààní àti mọ̀ lò káàkiri ká lọ́mọ mọ̀ wá fún yín bó ṣe ń gbóná fẹ̀lifẹ̀li ṣàgbọ́lé fújì náà la báyìí níbi tí awuyewuye ti ń lọ láàrin gbajúgbajà olórin fújì méjì ní Tiri Leather àti Taye Currency látàrí bí Gbádégà ti ṣe jáde wá báyìí láti wá jẹ́ kó di mímọ̀ pé ẹni tí òun ṣe bẹ́ẹ̀ tó ń jẹ lábẹ́rẹ́ tí òun sì mú lábẹ́rẹ́ òun náà ni Tiri Leather ó ṣe bẹ́ẹ̀ ó tún rọ Taye Currency o láti kìlọ̀ fún gbogbo àwọn ọmọ lẹ́yìn rẹ̀ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ti ọwọ́ ọmọ wọn bọ aṣọ bí bẹ́ẹ̀ kọ́ ọmọ ọ̀sán wọn ṣe bẹ́ẹ̀ yóò kó pọ̀pọ̀ bá ìyá rẹ̀ lẹ́yìn tó túmọ̀ sí pé wọ́n mú Taye Currency gbọ́ yòmùyùmọ̀rọ̀ látẹnu òun ẹ̀gbọ́n ta ni ọmọ sàn tí ó ṣe bẹ́ẹ̀ tí ó kó gbogbo bá ìyá rẹ̀ gbogbo àlàyé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́mọ̀gbọ́n nínú fọ́nrán ọ̀hún ẹ bá mi wá kàn fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹjẹ kájọ gbọ́ àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. ẹ wá ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ orí ibu yín àbí ẹ ti fẹ́ start pàtó àlẹ́ gbá lọ pàtó eléyìí ẹ ní wò tán ẹ mọ̀ pé wọ́n fi nílẹ̀ fún Tiri Leather pé kí n dúró ti Tiri Leather lọ́rùn ni wá Taye Currency tó bá kìlọ̀ fún ọmọ òfò tó ń ṣiṣẹ́ fún ẹ àtọ́lórí burúkú tó wà Facebook yẹn tó ká lólo pé ọ̀wọ́ ẹlẹ́ran mo lè fẹ́ sórí burúkú kọ́ máa pọ̀ ní màálù àbí ṣebí ọdún ẹran ló ń ṣe ọdún ọ̀wọ́ ẹlẹ́ran ló ń ṣe ó dàgbẹ́ fẹ́ ṣòfò Taye Currency tó bá kìlọ̀ fọmọ lórí burúkú yẹn ọmọ àlẹ́ àbí kí ló ń pè yẹn wo bí màá bá yín tójú mọ̀ gan ẹ̀dẹ̀ mọ̀ pé mo sinmi fún yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ fẹ́ rí wàhálà níbi TikTok ni ẹ mọ̀ pé ẹni tẹ́mi ń jẹ lábẹ́ tí mò ń mú lábẹ́ òun ni Tiri Leather mò ń jẹ lábẹ́ mò ń sùn lábẹ́ mò ń mú lábẹ́ ẹ bá dẹ̀ fẹ́ sórí burúkú ẹ continue ọ̀wọ́n tó ń da yín lóhùn yẹn ọ̀wọ́n yẹn wọ́n bá wọn sọ pé kó má da yín lóhùn èmi mi ò gbọ́ pa àwọn ti géètì mi lọ mi ò gbọ́ wọ́bí bàbá rẹ̀ nìkan tó bá lọ díẹ̀ mọ́ mi pé Gbádégà ti Taye Currency lẹ̀ àlẹ́ àkànṣe ìgbà kan wọ́n ti bá wí ẹ fẹ́ ṣòfò ẹ lọ bá wí fúnra yín kẹ kí ọwọ́ ọmọ yín bàṣọ tẹ́ ẹ bá kí ọwọ́ ẹ bàṣọ ó máa mú Taye Currency ó máa mú gbọ́dọ̀ burúkú gan ọ̀rọ̀ ńlá gan ọ̀rọ̀ tó gbọ́ rí wàá gbọ́ ó dàbí pé fẹ́ sórí burúkú ta lọ̀gá ti yín ọ̀gá ta lọ̀gá yín ta ni Taye Currency ó dàbí pé sórí burúkú sẹ́yìn tó dẹnu lẹ̀ tó ṣẹlú jàbàtì bí pọ́ọ̀tù tó mi ń dáná bí ìnáwó abẹ́ yá wèrè àwọn wà ń rú ẹ̀ ni abẹ́ ìsinwi kílẹ̀ ń wọ̀ káwọ̀ aṣọ tí wọ́n Taye Currency wọ̀ tó fi ń kọ̀ bí ẹ pé wọ́n gbéṣẹ́ gbà lájí nígbà tó lọ kọrin nìbàdàn òun ní lọ́wọ́ mi ẹ ní sóríire ìwọ tó sọ pé Tiri Leather ó wọ aṣọ kan nígbà òtútù nígbà ọyẹ́ nígbà kíní kan lọ́wọ́ aṣọ yẹn tó bá rí lọ́jà kó rà kó máa bọ̀ ògùn máa pa yín ni tàbí yá wèrè àwa wà ń rú ẹ̀ ni ó dà pé ẹ̀yìn àti Taye Currency gan ìjọba ẹ̀ ṣòfò inú ọba ọ̀rọ̀ ní ọ̀rọ̀ yà yìí tàbá lọ rẹ́ni tó lọ ń díẹ̀ mú mi tàbá lọ mẹ́sẹ̀jì mi ìgbé kí n filẹ̀ wo ẹfẹ́ rẹ́rọ ọbalú ayé ẹfẹ́ jẹ́rọ ọbalú ayé kíákíá kò sẹ́jọ́ lọ́wọ́ yín ẹ má wọ̀rí ṣebí torí wọ́n ti change mọ́tò olórí burúkú mọ́tò tó ń lo àlíà ló jẹ́ kó máa lo òun wú má wọ̀rí àwọn tó fún ẹ láyé jọ àwọn tó fún ẹ lọ́rọ̀ sọ tó jẹ́ ká sọ̀rọ̀ tọ̀ àwọn aláṣẹ oil and gas àjẹpẹ́ láyé àwọn lọ jẹ́ ká sọ̀rọ̀ àwọn ìyá mímì ṣọlá spirit àwọn lórí king cam ó ti yé ìyàwó ètù ìyàwó Suleiman àtàwẹ́wẹ́ àwọn lọ́kà mi dáhùn má wọ̀rí jẹ́kọ̀ ṣọlá spirit jẹ́kọ̀ ṣe tán àwọn àmọ̀kẹ́ jẹ́kọ̀ ṣe tán ojú àlà máa wọnú ìyá ẹ̀ máa wọnú táyé tani ẹ wọ́n kọ́ ló di Ìbàdàn aláàdì Ìbàdàn lọ́wọ́ yìí bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ gbogbo ti Tiri Leather lọ́rùn gbogbo tó bá máa ṣe mo fẹ̀mí mi dúró fún ọ bíyà yín re àbẹ̀fẹ́ ṣọ́kú ẹjẹ́ mo lò bẹ́ẹ̀ tọ̀ Tiri Leather wá jẹ́ gbé bàbá yín abálàbà bá yín ló jẹ́ tẹ bá dẹ̀ gbégẹ̀ sí gẹ̀yìn àyà èmi àná mi TikTok mo sọ bẹ́ẹ̀ bàbá tún bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dì dúró ikú apáyín apàjọwọ́jọwọ́ etí yín. tọ́ àlàyé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́sìn bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ yìí ó ní kí gbogbo àwọn ọmọlẹ́yìn Taye Currency kí wọ́n jábọ̀ láti mọ bu ẹnu àtẹ́lu Tiri Leather bí bẹ́ẹ̀ kọ́ wọ́n mú Taye Currency gbọ́ kò bá kò gbé ọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ ìpè dáadáa ó lè jà ní o lábúrò tó gbójú ẹ̀gbọ́n kílẹ̀ lè bá àrísọ sí gbogbo awuyewuye ọ̀hún ṣe ìjà ọmọlẹ́yìn sí ọmọlẹ́yìn náà ni àbí ìjà Taye Currency àti Tiri Leather gangan ìyá tó bá kó sẹ́yìn náà ẹ má gbàgbé láti bá fi sọ sí abala àríwísí ìyẹn comment section bákan náà kẹ́ bá like kẹ́ sì bá share kẹ́ fi sọ sáwọn
olólùfẹ́ jákèjádò Nàìjíríà ìkànnì Dígí Naija TV àwa ní tìyín ní tòótọ́ àtúmọ̀ máa ń pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà àǹdágbére báyìí fún ni pé ó dàbọ̀.